Hello. Ẹ̀yin èèyàn mi, ó lágbára o, ó lágbára o. Kéèyàn wà láyé kó má bẹ̀rù Ọlọ́run. Ṣé àwọn nìkan náà dára wọn ni? Torí ó ń yà mí lẹ́nu. Nígbà tí a gbọ́ pé olórí Rónkẹ́ ta sọ pé ta tó ń fún lọ́wọ́ pé òun ni ìyá gbogbo wọn láàfin, pé tó tún jẹ́ ọmọ Yorùbá tí kì í ṣe láti ẹ̀gbọ́ ti Mariam tí ò ń ṣe Yorùbá. Ó jẹ́ pé ìgbéra ni. Orúkọ ẹ̀ ló ń rò. Ìyẹn kíni? Torí a ti mọ̀ wọ́n. A mọ̀ wọ́n kì í ṣe ní kì í ṣàánú. A mọ̀ àwọn aráàlú yẹn. Ọlọ́run kó ṣàánú wa. Kán tún máa hu irú ìwà tí ò bá ti ẹ̀mí Ọlọ́run lọ. Torí wọ́n á sọ àwọn ọmọ ẹ̀kọ́ àwọn Yorùbá wọ́n á sọ àwọn Yorùbá tó bá ti rí èdè míì báyìí wọ́n máa rò pé bóyá àwọn èdè míì yẹn pé wọn ò gbọ́n, pé àfàwa nìkan Yorùbá la gbọ́n. Nítorí pé culture olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀, nǹkan tó fà á nìyẹn. But culture tiwa ti Yorùbá ń bí báyìí. Tá a mọ̀ pé our culture wa ó wà very, very unique, ó wà very educative. Táwọn èèyàn máa emulate láti máa wo àwòkọ́ṣe. A sọ wípé àwa Yorùbá la civilize jù, àwa la mú òye yé wa jù. Èyí tó wá ń yà wá lẹ́nu ní àwọn ìròyìn tá à ń gbọ́ ní íńtánẹ́ẹ̀tì. Ó jẹ́ nǹkan tó tini lójú jolẹ̀ lọ. Káwọn ọmọ Yorùbá máa sọ ọ̀rọ̀ apààyàn dátẹnu. Ṣé ẹni tó bá pààyàn tó sọ pé òun fẹ́ pààyàn, ṣé òun lè rí ààbọ̀ ìṣẹ́jú àbí nǹkan kan téńtíní gan, mi ò mọ nǹkan tí mo fẹ́ fi wé, tó lè sọ pé òun lè dá èèyàn àbí òun ní agbára kan láti dá ẹ̀mí èèyàn sí. Àbí èémí tá à ń mí yìí pé òun lágbára láti gbà àbí láti dá sí àbí láti ṣe nǹkan tó wù ú, tó ò bẹ̀rù Ọlọ́run. Wọ́n lólórí Rónkẹ́ o. Olórí Rónkẹ́ la gbọ́ ní íńtánẹ́ẹ̀tì pé Queen Naomi o àti ọ̀tá Queen Naomi, torí ẹ jẹ́ kí n má pè straight torí kì í ṣe opportunity, kì í ṣe ìpín Naomi. Ìpín àwọn ọlọ̀tẹ̀, ìpín àwọn ìkà, ìpín àwọn ọ̀tá. Ìpín wọn nìyẹn. Tó ní àwọn ọ̀tá Naomi o àti àwọn triplet ọ̀tá àwọn mẹ́ta tó bí yẹn pé wọn ò gbọdọ̀ wá sí ààfin. Òun ò gbọdọ̀ fojú ẹ̀ rí wọn. Láì jẹ́ bẹ́ẹ̀ òun máa pa wọ́n. Káì! Ó wà ní íńtánẹ́ẹ̀tì. Ó lóun máa pa wọ́n. Tí kábíyèsí bá fẹ́ kóun má pa àwọn ọmọ yẹn àti kó pa ọ̀tá Naomi àti ọ̀tá àwọn ọmọ yẹn, pé òun ò gbọdọ̀ rí ẹnì kankan wọn nínú ààfin. Ẹ̀rí pọ́rọ̀ yẹn lágbára. Nǹkan tá a rí la sọ o. A ṣe àhesọ. Ṣé ó bójú mu gẹ́gẹ́ bí ọmọ Yorùbá? Ṣé ó bójú mu gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run? Ṣé ó bójú mu gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tí Ọlọ́run dá ẹ̀mí sí àgọ́ ara ẹ̀, tó fún wa ní ẹ̀mí? Wọ́n ní ta ni ẹni náà tó lè jáde pé òun lè fi ọjọ́ kún ọjọ́, òun lè fi gbọ̀wọ́ kún ọjọ́ ayé ẹ̀. Ta ló ní agbára yẹn? Ọlọ́run ló lágbára àti ògo àti gbogbo nǹkan tá a ní. Olórí Rónkẹ́ la gbọ́ tó sọ yẹn o. Wọ́n sọ gbangba pé olórí Rónkẹ́ sọ bẹ́ẹ̀. Òun ò gbọdọ̀ rí àwọn ọmọ yẹn láàfin, wọn ò dẹ̀ gbọdọ̀ rí. Jésù. Kí ni Naomi ṣe fún yín? Àdàbí tọ́mọ yẹn bá ṣe nǹkan kan fún yín ni o. Tó bá ṣe nǹkan tó bá ṣẹ̀ yín àbí tó ti pa ọmọ yín, tó ti pa inú àwọn ọmọ yín, ni olórí Rónkẹ́ máa sọ pé òun fẹ́ pa ọmọdọ́mọ, òun fẹ́ pa Queen Naomi. Kì í ṣe o. Ó kàn sọ a kàn wò pé ọ̀rọ̀ aṣiwèrè ni ẹlòmíì máa sọ jáde lẹ́nu. Kó tí ẹ lè yà wá lẹ́nu. Èmi ò tí ẹ lè count ẹ̀. Torí aláìṣẹ̀, ẹni bá ṣe aláìṣẹ̀, ó ti rí ìdájọ́, ó máa ní ìdájọ́ Ọlọ́run. Ìdájọ́ Ọlọ́run ti wà lórí òǹtọ̀.
àbí ẹni tí Ọlọ́run dá dáradára kó wá sọ pé inú ń bí ẹ bó ṣe wà láàyè. Tọ́lọ́run bá sọ pé bó ṣe ń bínú ọmọnìkejì, kí ìwọ kọ́lọ́run wá sọ pé òun náà ń bínú ó ń bínú ń tàn. Olórí Rónkẹ́ ni mo bá wí o. Kọ́lọ́run wá sọ pé bóun ṣe dá gbogbo wa sílé ayé yìí, ó sọ pé òun bínú sẹ́ni kankan, ẹ̀ ń bínú sẹ́ni kankan. Wọ́n ní tí Ọlọ́run bá ń sàmì ẹ̀ṣẹ̀ pé ta ló lè dúró? Kò sí. Pẹ̀lú àánú àti oore ọ̀fẹ́ tọ́lọ́run fi fún wa, ta fi ń mí èémí jáde lẹ́nu nímú. Ẹni tó wá sọ pé òun ti di agbára Ọlọ́run, ẹ̀dá tọ́lọ́run dá, òun máa pa á. Ó kù òun àtọlọ́run. Mi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ. Ó kù òǹtọ̀hún àti Ọlọ́run. Ó máa ṣe o. Bọ́lá Ṣìwèrè ló sọ pé Ọlọ́run ò sí. Ẹ ṣáà jẹ́ ká fi sẹ́nu ká dákẹ́. Ká fi ohun gbogbo lé Ọlọ́run lọ́wọ́. Bójú òun, àdàbí tó bá jẹ́ pé òun ló dá àwọn ọmọ yẹn wá sáyé, òun nìkan ni nǹkan tó sọ yẹn tó lè mú jẹ. Ṣùgbọ́n pé tó bá jẹ́ pé òun ló tún dá Naomi wá sílé ayé, tó ń kùn bínú Naomi, náà ń bínú Naomi láì nídìí. Torí Naomi bẹ́ẹ̀ ṣe ń wò ó. Ó ní live and let live. Òun ni life ọmọ yẹn. Ó fẹ́ kí gbogbo yín wà in unity. Kẹ́ wà united ní ààfin. At least tí lèyìn bá yọ̀tọ̀ mi, tí tọ̀hún bá yọ̀tọ̀ mi, ṣé òun nìkan kò lè dá ṣe ayé náà? Kò lè dá ṣe ilé ayé. Ẹ wo ẹ̀bùn ọ̀fẹ́ ńlá tọ́lọ́run fi fún Naomi. Tó yẹ káwọn èèyàn kẹ́ máa tọrọ irú ìpè Ọlọ́run. Bó tiẹ̀ jẹ́ pé olórí Rónkẹ́, bó tiẹ̀ jẹ́ kó ti wọ menopause, tí n bá lè ṣe irú eléyìí, àwọn ọmọ mi lè ṣe. Tí n bá lè, tó bá jẹ́ pé àsìkò tèmi mi ò tí ì lè bí, mi ò ní time àti bí, o ní opportunity àti bímọ because time ẹ ti kọjá. Àwọn ọmọ ẹ ń kọ́, àbá àwọn ọmọ ẹ. Ẹ má ṣe nǹkan kẹ́ máa rántí ọ̀la. Ẹ má ṣe nǹkan kẹ́ máa rántí pé àwọn ọmọ wa a ti fa àwọn ọmọ sílẹ̀. Life tí táwọn ọmọ wa tún máa lò, ó tún ju ìtàwà tún máa lò lọ. Kí ló dé tá à ń rántí gbogbo? Naomi ọmọ kékeré, Naomi ó yẹ kó jẹ́ ọmọ fún olórí Rónkẹ́. Ojú lè gbà mí tì fún olórí Rónkẹ́ yẹn o. Bí mo ṣe like gbogbo àwọn orúkọ ẹni tó wà reasonable, tó ní làákàyè nítorí ọmọ ẹ̀. Òun bọ́ ọmọ ẹ̀ ju owó ọkọ. Ó mà ṣe o. Ó mà ṣe o. Agbára Kristi, Ọlọ́run á gbé Naomi níjà. Á ṣẹ́gun fún Naomi. Á ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ á fún Naomi. We soak Naomi and the 3 deaths in the blood of Jesus. Àti Tádéníkáwò, a rì wọ́n bọnú ẹ̀jẹ̀ Jésù. Ọ̀gbun ẹ̀jẹ̀ Jésù, òun la rì wọ́n bọ̀. Tó jẹ́ pé ikú ò lè rí wọn gbé ṣe, àrùn ò lè gbé wọn gbé ṣe. Ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ ta fẹ́lẹ́fẹ́lẹ́ láti fìyà jẹ Naomi, àbí láti sọ pé òun wá ẹ̀mí Naomi láti gbà, àbí òun wá ẹ̀mí àwọn ọmọ ìbẹ́ta láti gbà, àbí Tádéníkáwò, torí àwọn ọmọ yìí wá sílé ayé wọn ní dáradára. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ tàmpà, àwọn ogun ọ̀run, agbára ẹ̀jẹ̀ Jésù, òun ló máa deal pẹ̀lú wọn. Back to sender. Oyin tó sọ yẹn, àpò ara ẹ̀ ló sọ sí. Tó bá bẹ̀rù Ọlọ́run, ó yẹ kó máa gbàdúrà fáwọn ọmọ. Máa gbàdúrà fáwọn ọmọ, kó máa gbàdúrà fún àlàáfíà àwọn ọmọ yẹn àtàwọn ọmọ tiẹ̀. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ̀sọkúsọ lẹ́nu. Trash lẹ́nu. Ọmọ Yorùbá. Ó ga o. Ó dùn mí fún olórí Rónkẹ́ pé àgbàlagbà lè máa sọ orúkọ bẹ́ẹ̀. Ṣé owú jíjẹ máa lè pààyàn? Owú jíjẹ lè gbé èèyàn lọ sí ọ̀nà tó lúwa ò lérò. Ó kù olórí Rónkẹ́ àti Ọlọ́run. We handed over you to God, that God should deal with you. Ẹni bá ro ìbàjẹ́ sí ọmọnìkejì,
gbogbo ìtókù ìbàjẹ́ náà kò ní wọ́n nílò ń tàn. Wọ́n ti já ṣépè fúnra wọn. Tẹwà àwọn ọmọ tuntun jòjò, àwọn tí ò lẹ́ṣẹ̀. Àwọn màláíkà tí Ọlọ́run dá wá sáyé sí ààfin, òun ló máa dì pẹ̀lú wọn. Orúkọ Jésù Kristi Olúwa wa. Amen. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Mo ní kí n gbé wá sí etí ìgbọ́ wa o, torí àtúní gbọ́ ká sọ wípé a gbọ́. Wọn bá kan tá a gbọ́, òun náà la ní ká fi tó yín létí. Kẹ́ bá share, kẹ́ bá like, kẹ́dẹ̀ bá wa fi tókù sí comment section. Torí eléyìí ó gbẹnu tán, ó yà wá lẹ́nu. Ó lóun fẹ́ pa ọmọ ọlọ́mọ, olórí Rónkẹ́. Ó lóun fẹ́ pa ọmọ bẹ́tà. Òun ò gbọdọ̀ rí wọn ní ààfin. Àìjẹ́bẹ̀, òun máa pa wọn. To God be the glory. Back to sender. In Jesus' mighty name. Amen. Thank you. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń gbọ́ tiwọn. Tẹ́tí sílẹ̀. Ẹ ṣé o, bye.